Àwọn adigunjalè mẹ́ta pàdé ikú òjijì lásìkò tí àwọn ọdẹ àtọlọ́pàá dojú ìbọn kọ wọ́n l'Óṣogbo. Adigunjalè mẹ́ta ni wọ́n rọ̀rùn àrèmábọ̀ nídàájí ọjọ́ Ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù kínní ọdún yìí lásìkò tí wọ́n fìjà pẹ́ta pẹ̀lú àwọn ọdẹ aṣọ́gbó Nigeria Forest Security Services pẹ̀lú àwọn ọlọ́pàá. Bákan náà la gbọ́ pé 5 lára àwọn ẹgbẹ́ adigunjalè ọ̀hún ni wọ́n farapa yánnayànna tí wọ́n sì ti kó wọn lọ sí ọsibítù ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn tó wà nílùú Òṣogbo Ọ̀ṣun State University Teaching Hospital báyìí fún ìtọ́jú. Aláròyé gbọ́ pé àwọn adigunjalè náà tí wọ́n tó 20 níye ni wọ́n lọ sínú iléeṣẹ́ Òṣogbo Steel Rolling Mill àtijọ́ tó ti di Integrated Steel PLC ti Dangote Group báyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tú àwọn wáyà iná níbẹ̀. Ọ̀nà ẹ̀yìn ni wọ́n gbá wọnú iléeṣẹ́ náà. Èyí ni kò sì jẹ́ kí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà lẹ́nu géètì níwájú rí wọn. Ṣùgbọ́n lásìkò tí wọ́n ń gé wáyà iná ọ̀hún lọ́wọ́ làwọn ọlọ́dẹ kófìrí wọn. A gbọ́ pé mọ́tò bíi 4 ni àwọn adigunjalè náà gbé lọ sínú iléeṣẹ́ yìí. Bí wọ́n sì ṣe gbúròó àwọn ọdẹ ni wọ́n dáná ìbọn bolẹ̀ tí àwọn ọdẹ náà sì ṣínà ìbọn fún wọn. Eléyìí ni wọ́n ń ṣe lọ́wọ́ tí àwọn ọdẹ fi ránṣẹ́ pé àwọn ọlọ́pàá tí àwọn náà sì dé kíá. Lásìkò ìfigagbága yìí la gbọ́ pé 3 lára àwọn adigunjalè náà fara gbọta tí wọ́n sì kú lójú ẹsẹ̀. Nínú ìjàkadì tó tó wákàtí 3 náà ni 5 míì tó ti farapa tí wọ́n kò sì lè sá lọ nígbà tí ilẹ̀ mọ́ ni mọ́tò àwọn ọlọ́pàá lọ kó gbogbo wọn. Wọ́n kó àwọn 3 tó dolóògbé lọ sí ilé ìgbókùúsí tó wà nílé ìwòsàn Aṣubíaró nígbà tí àwọn tó farapa ń gba ìtọ́jú lọ́wọ́ ní Uni Ọ̀ṣun Teaching Hospital nílùú Òṣogbo. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá l'Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé ṣùgbọ́n òun kò lè sọ iye àwọn adigunjalè tí wọ́n kú níbẹ̀. Florence Babaṣọlá ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.